فبأي آلاء ربكما تكذبان. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Which of the favors of Allah can you deny? If none, please join us to switch on the lights for others to see at Learn for Allah. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ní ìkẹtì ọlá àti ọlà. Èwo lẹ lè ṣẹ̀ nínú orí Ọlọ́run? Tó bá jẹ́ pé kò sí kankan, ẹ darapọ̀ mọ́ wa kájọ tanná fáwọn ọmọ ìyá wa tí wọn ò níná. Orí ètò Learn for Allah láti ń ṣe àwọn ètò wọ̀nyí. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ káàbọ̀ sórí ètò Lárúbáwá kini láti ọ̀dọ̀ Learn for Allah. Please welcome to Arabic Bite Size from Learn for Allah. Our lesson is going to be in bite sizes. Inshallah, it's going to be an interactive learning of classical Arabic signs in English and Yoruba using visual aids, songs and conversations. Kọ́lọ́hun kó gbà fún wa, a kọ́ ìjìnlẹ̀ Lárúbáwá ní èdè Gẹ̀ẹ́sì àti ní èdè Yorùbá. A sì tún máa lo àwọn oríṣiríṣi kójúrí kọ́pọlọ rántí àwòrán. Orin àti fọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ kó lè rinlẹ̀ dáadáa, kó lè lárinrin, kó sì lè yé wa dáadáa. Ẹ máa bá wa ká lọ. Inshallah, we are going to be using Madina Arabic Reader Book 1 to 8, apart from other resources. Pẹ̀lú ògo Ọlọ́run, ìwé Al-Medina yìí apá kìíní sí apá kẹjọ ó wà nínú àwọn ìwé tí a máa lò nínú ìrìn àjò wa yìí. Ẹnikẹ́ni tó bá fẹ́ kó ké sí wa, á sọ bí tí ẹ ti máa gbà á ní Nàìjíríà tàbí UK. Should anyone be interested in getting the real copy of the books, they shall be signposted. addar'sul'awwal, lesson 1. Ẹ̀kọ́ kìíní. Ma haadhaa. What is this? Kí leléyìí? Haadhaa. Is this? Ṣé èyí ni? Man haadhaa. Who is this? Ta leléyìí? Ma haadhaa. What is this? Kí leléyìí? Is said to be ismu istifamin li ghayri al-aqili. That is, an interrogative noun for irrational beings, things that are insane. In Arabic language, animals and objects are said to be irrational. They are also jumla ismiya because they are both nouns. Ma haadhaa. Ma haadhaa yìí ó jẹ́ ismu istifamin, èyí tí àwa Yorùbá mọ̀ sí orúkọ ìfọ̀rọ̀wánilẹ́nuwò. A máa ń lo ọ̀rọ̀ yìí fún ẹranko tàbí ohun tí kò lẹ́mìí. Jumla ismiya náà tún ni wọ́n jẹ́ nítorí pé ọ̀rọ̀ orúkọ ni méjèèjì jẹ́ pẹ̀lú. Haadhaa. Is this? Ǹjẹ́ èyí ni? Ṣé èyí ni? In Arabic, this is said to be hamsatul istifamin, harufun, jawabuhu, nam, haula. That is, the alif hamsa in front of this word, haadhaa, is called hamsatul istifamin. It is not a name, so we cannot call it ismu. It is called harf, known as particles in English language. This is a particular type of word
or letter to convert a known statement into a yes or no questions. In Arabic, particles contain other parts of speech, such as prepositions, articles, interjections, particles, and others not classified as nouns or verbs in Arabic. Èyí jẹ́ ọ̀rọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí Gẹ̀ẹ́sì mọ̀ sí pátíkù. Èyí á máa yí ọ̀rọ̀ tí a ti mọ̀ tẹ́lẹ̀ padà sí ìbéèrè bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́. Lẹ́yìn èyí, kò ní ìtumọ̀ ìmíràn rárá. Man haadhaa? Who is this? Ta leléyìí? In Arabic, is referred to as ismul istifamin lil-aaqili, that is, interrogative noun for rational beings, the angels, the human beings, and the jinns. Man haadhaa? Ta leléyìí? Èyí tí àwọn Lárúbáwá mọ̀ sí ismu istifamin lil-aaqili. Àwa Yorùbá máa pè yẹn ní ọ̀rọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn tó lọ́pọlọ, fáwọn tó ní làákàyè. Ìran mẹ́ta ló ní làákàyè nínú Lárúbáwá: àwọn áńgẹ́lì, àwa ènìyàn, àti àwọn àlìjọ̀nú. Ọ̀rọ̀ yìí tún jẹ́ jumla ismiya nítorí wípé ọ̀rọ̀ orúkọ ni. Ma haadhaa? What is this? Kí leléyìí? Haadhaa baytun. This is a house. Ilé leléyìí. Haadhaa baytun. Is this a house? Ṣé ilé leléyìí? A dẹ̀ tún lè béèrè pé ǹjẹ́ ilé leléyìí? Nam haadhaa baytun. Yes, this is a house. Bẹ́ẹ̀ni, ilé leléyìí. Qamisun. Shirt. Ṣẹ́ẹ̀tì. Ma haadhaa? What is this? Kí leléyìí? Haadhaa qamisun. This is a shirt. Ṣẹ́ẹ̀tì leléyìí. Haadhaa sarirun. Is this a bed? Ṣé ibùsùn leléyìí? La haadhaa kursiyun. No, it is a chair. Ó ti o, àga leléyìí. Rárá o, àga leléyìí. A dẹ̀ tún lè sọ wípé bẹ́ẹ̀ kọ́ o, àga leléyìí. Haadhaa qamisun. Is this a shirt? Ṣé shirt leléyìí? La haadhaa qalamun. No, this is a pen. Ó ti o, ìkọ̀wé leléyìí. Najmun. Star. Ìràwọ̀. Ma haadhaa? What is this? Kí leléyìí? Haadhaa najmun. This is a star. Ìràwọ̀ leléyìí. Man haadhaa? Who is this? Ta leléyìí? Haadhaa waladun. This is a boy. Ọmọdékùnrin leléyìí. This is a boy. Ọ̀dọ́mọkùnrin leléyìí. Ọ̀dọ́mọdékùnrin leléyìí. Man haadhaa? Who is this? Ta leléyìí? Haadhaa tabibun. This is a doctor. Dókítà leléyìí. Haadhaa waladun. Is this a boy? Ṣé ọmọdékùnrin leléyìí? Ṣé ọ̀dọ́mọkùnrin leléyìí? Ṣé ọ̀dọ́mọdékùnrin leléyìí? La haadhaa rajulun. No, this is a man. Ó ti o, ọkùnrin leléyìí. Rárá o, ọkùnrin leléyìí. Man haadhaa? Who is this? Ta leléyìí? Haadhaa talibun. This is a student. Akẹ́kọ̀ọ́ leléyìí. Ọmọ ilé ìwé leléyìí.
Kalima jadida. Ọ̀rọ̀ tuntun. New words. Ma haadhaa. What is this? Kí leléyìí? Haadhaa. Is this? Ṣé èyí ni? Man haadhaa. Who is this? Ta leléyìí? Qamisun. Shirt. Ṣẹ́ẹ̀tì. La. No. Ó ti o. Rárá o. Waladun. A boy. Ọmọdékùnrin. Ọ̀dọ́mọdékùnrin. Najmun. A star. Ìràwọ̀. Nam. Yes. Bẹ́ẹ̀ni. Tabibun. Doctor. Dókítà. Rajulun. A man. Ọkùnrin. Talibun. Student. Akẹ́kọ̀ọ́. Ọmọ ilé-ìwé. Please join us or support us. Ẹ má gbàgbé láti ran ẹgbẹ́ wa lọ́wọ́ tàbí kẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa.